الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أجل وكان سبب فتح الوالدة تتكفي أولادها náà ní kó lu àṣekáṣe ranù ìpele wọ gbogbo ọ̀nà tó a lè gbéyàn léde ranù àbá ń wá ti ṣe ranù olú ẹlẹ́dàá wa di pẹ̀lú pé fẹ́yàwó ó sì gbà fún fẹ́yàwó títí dórí mẹ́rin nítorí kọ́múbà ní àwáwí kan mọ́ eléyìí tó lè sọ kó tí ọ lọ sídìí àti ṣe zina. àwọn obìnrin òfin Allah dá lórí wípé asẹ́ wọn máa sórí ọkùnrin ẹyọkan kò tọ́ obìnrin ọlọ́kọ méjì lákòókò kan náà nítorí tó bá ṣe bẹ́ẹ̀ lọ́jà sí pé zina ní í ṣe o a kì í lọ́kọ lórí ọkọ. nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tó báyàn lẹ́rù ó náà ni pé púpọ̀ nínú àwọn èèyàn pàápàá jùlọ àwọn ọkùnrin wọn ti dàgbà wọn ń dẹ́sùn wọn láwọn ìyàwó wọn wípé wọn ń ká wọn pé wọn ń ṣèṣekúṣe wọn ń ṣe ranù kódà ẹlòmíì ṣèṣekúṣe àti ranù tí wọn ń ṣe yìí ó lè jẹ́ ọmọ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ìní ọmọ bá ṣèṣekúṣe òmí ẹ̀wẹ̀wẹ̀ ọmọ ọ̀dọ̀ tí wọ́n gbà sílé ni wọ́n máa bá ṣèṣekúṣe omi tí a ń gbé obìnrin wọlé wá báwọn ìyàwó táwọn obìnrin tí ì ṣe ìyàwó wọn wá jọ máa wà nù ilé bẹ́ẹ̀ ìyàwó sì gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tó bá ṣèrànù tó ṣeré pé tí ó ṣe tán ìyàwó náà ní òtún ní kọkàn mi sílé ìwẹ̀ fáwọn subhanallah. ẹlòmíì nínú àwọn tó jẹ́ pé ẹ̀ẹ̀kan ti máa palẹ̀ mọ́ gidigidi dé ikú lẹ́wàá rí i pé ọkọ ìyàwó lẹ̀ nígbà tí ìyàwó ti ṣe 20 ọdún 30 ọdún 40 ọdún ó lé pẹ̀lú rẹ̀ tó bá wà pọ̀ lẹ̀ tó àjà sí gbádùrú bàbá yìí kò sí ìyàwó lọ́dọ̀ rẹ̀ mọ́ ìrégbè náà kú títí ń ṣe tíyàwó ògbẹ́nu lọ́wọ́ náà ló mú títí tó fi lé ìyàwó tí ò ní jọ gbádùn tó kúkú wá sílẹ̀kùn rẹ̀ fáwọn ràánú ẹgbẹ́ rẹ̀ nísìn wọn ni wọn máa dà wọlé lóru àti lọ́sàn yọ wá jẹ́ pé nígbà tó yẹ kó máa ronú àtúbọ̀tán ní sànà àbúrò fúnra rẹ̀. obìnrin míì ẹ ti pẹ́ nílé ọkọ bí ètò ti sọdún 10 ètò ti sọdún 15 jù bẹ́ẹ̀ lọ wọn ti torí pé nǹkan lọ déédéé fọ́kọ gbogbo nǹkan ọjọra wọn ní báwọn ti ṣe ń tọ́jú àwọn ọmọ àwọn torí kò sówó obìnrin ọba gbégbá règbè subhanallah. ìgbà náà ni wọn bẹ̀rẹ̀ sí ṣe zina èlò wa lọ fẹ́ pàǹdé orí ibu lọ́jọ́ kó lè di kòsíkòsí tí ń bá yín jà tó lè mú kí gbèsè ayé ọmọ tí ń kọjọ tàwọn ọmọ mi ẹ jẹ́ ká bẹ̀rù Allah nítorí wa bá ti ṣe léèwọ̀ ìwọ ni tí mánì díẹ̀ bá ń bẹ lẹ́mìí ẹ̀ yìí sọkùnrin ni yìí sọbìnrin ni tó bá fi lè lọ ṣe zina pẹ̀lú ìmánì díẹ̀ tí yọ ṣẹ́kù lẹ́mìí rẹ̀ lẹ́yìn ìgbà tó ti parí zina kò ní gbádùn títí tí ó fi kú torí pé nǹkan yún yóò máa tán kẹsẹ́ ni nínú ọkàn rẹ̀ lójoojúmọ́ pé ó ṣe é tán ìwọ náà kí ló fẹ́ sọ fún Allah kó sún ọ dédìí ìbàjẹ́ bí ìtẹnìkan tó ṣe zina nù bẹ́ẹ̀ pé ó ní lẹ́yìn ìgbà tó ń ṣe zina tán oṣù 2 gbáko ló fi ṣe sùyàmù fún Allah kó forí jùn kó dárí jùn wọn á ní oṣù 2 ọkàn fi ajẹ́ rẹ̀ dání kó sí torí pé adélébọ̀ ni wọ ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríyà
tó bá kí wọ́n lo ṣẹ̀ríà láwùjọ ibi tó wà wọ́n ní kí wọ́n sọ lóko tó fi kú ẹni tó lè pẹ̀sẹ̀ zina rẹ̀ nù wọ́n á ní jojúmọ́ ló ń sunkún kọ̀ọ̀rán ẹ má máa tọrọ àforíjì kó sì máa sọ ọ̀pọ̀lọpọ̀ dáadáa bóyá tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmá olúwa lè foríjì ọ́ zina burú jáì wàláhì zina bálùmá ẹ rí i pé ẹni tó ṣe zina náà ìgbádùn ìṣẹ́jú mélòó ẹ wá wo àbámọ̀ láéláé àbámọ̀ ó tún bọ̀ dìde ń jọ gbẹ̀ndà kìyàmá torí pé àdìsí Ubadah ibn Samit radiyallahu anhu Ànábì dárúkọ zina nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé ó ní gbèdéke ìyà wọn ní jìyà bá ti jìyà rẹ̀ láyé eléyìí kò mẹ tó o bá jìyà rẹ̀ láyé ọmọ abẹ tahtal mashi'a lábẹ́ bólúwa ti ṣe fẹ́ tó bá fẹ́ aṣàmójúkúrò fún ọ tó bá sì fẹ́ àfìyà rẹ̀ jọ yọba àfìyà rẹ̀ jẹyàn kó lèèyàn ti ṣe fẹ́ sí wọn ní nínú náà jahannam abẹ́ àwọn onízìnnà yóò máa dóòórùn pa àwọn ọmọ náà yòókù subhanallah torí pé abẹ́ tán fi ṣèrà nùnú kí wọn lọ fẹ́ gbà mbẹ kẹsì máa wo tọkùnrin bá tilẹ̀ bóbìnrin ṣèrà nù kò ti jábọ́ kò sí bó ṣe máa sakọ kan bọ̀ ọjọ́ kan tó máa ṣèṣe pé ìwà kékeré ni olórí ibú ní bọ̀ ìwọ náà máa wo kékeré ni ẹni àdánù ló dùn torí pé gbogbo olórí ibú lọ́kọ́ ló ẹni àdánù báwo wá ní tọ́mọ bá jáde ńbẹ báwo ní tẹ́ bá tún padà ní tó ń gbé nígbè ọkọ àtìyàwó kọrọ tó tọrọ báyìí kálukú ti ní èébú ẹnì kejì lọ́wọ́ Olúwa dákun léranù jìnnà sí wa léwa náà jìnnà sí ranù léranù jìnnà sáwùjọ wa jẹ́ káwùjọ wa kó dára subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.